Hello, beautiful and handsome people. Today we will learn syllable in Yoruba language and the types of syllable we have. Ẹ kú dédé wòyí, àkórí iṣẹ́ wa ní òní ni syllable. Gẹ́gẹ́ bí mo ṣe sọ ní fídíò tí a ṣe sẹ́yìn, mo ní a máa sọ̀rọ̀ nípa syllable nínú èdè Yorùbá. Ẹ jẹ́ kí a wo ìtumọ̀ syllable nínú èdè Yorùbá. So let's take a look at the definition of syllable in Yoruba language. Syllable ni ègé ọ̀rọ̀ tí ó kéré jùlọ tí a lè pè jáde ní ẹnu ní ẹ̀ẹ̀kan ṣoṣo. Tàbí syllable ni ègé ọ̀rọ̀ tí ó kéré jùlọ tí èémí lè gbé jáde ní ẹnu ní ẹ̀ẹ̀kan ṣoṣo. In English language, according to Oxford Dictionary, syllable is a unit of pronunciation having one vowel sound, with or without surrounding consonants, forming the whole or a part of a word. But in the case of Yoruba language, syllable can be a single vowel letter or a single nasal consonant letter. Let me cite some examples so that we can understand the explanation. But before I proceed with the examples, let's take a look at the types of syllables we have. In Yoruba language, we have 3 types of syllable. Nínú èdè Yorùbá, a ní syllable oríṣi mẹ́ta. Alákọ̀ọ́kọ́ ńbẹ̀ ni syllable ẹlẹ́yọ fáwẹ́lì. Syllable ẹlẹ́yọ fáwẹ́lì. Ẹlẹ́kejì ni syllable àkànpọ̀ kọ́nsọ́náǹtì àti fáwẹ́lì. Ẹlẹ́kẹta ńbẹ̀ ni syllable ẹyọ kọ́nsọ́náǹtì àránmúpè àṣẹ syllable. So the types of syllables we have in Yoruba language. The first one is we can have syllables of one vowel. I mean one vowel. If I say one vowel letter. Syllable of one vowel letter. Then the next type is the combination of consonants and vowel letters. The combination of consonants and vowel letters. While the last type is one nasal consonant. I said earlier in our last video that we have 2 letters that are nasal consonants. They are ni and mi. But in this case, the only vowel sound, the only nasal consonant that can be syllable, that can be a syllabic word is ni. We can also have the other nasal consonant, which is mi, in a syllabic word. So those are the 3 types of syllables we have. Syllables with one vowel letter, syllable with a combination of consonants and vowel letters, then syllable with with nasal consonant letters. Now let's cite the examples. The first example, so I denote it with F just to know that it is fáwẹ́lì. Fáwẹ́lì, which is vowel. Fáwẹ́lì. Ẹ jẹ́ kí a wo àwọn àpẹẹrẹ tí a ní ní abẹ́ syllable tó lè jẹ́ ẹyọ fáwẹ́lì. Alákọ̀ọ́kọ́ ńbẹ̀ ni E in E sound in English. E. Ẹ jẹ́ ká wá wo àpẹẹrẹ tí mo fi síwájú ẹ̀. Mo rí i. Mo rí i. Tí ẹ bá wo I tí ó gbẹ̀yìn sentence tí mo kọ yẹn, ẹ rí pé I yẹn ó dá dúró ni. And the meaning of this statement is I saw it. Mo rí i. Mo rí i. Àpẹẹrẹ ẹlẹ́kejì ni A. Mo rà á. Mo rà á. I bought it. Mo rà á. Àpẹẹrẹ ẹlẹ́kẹta An. Mo rán. I sold it. Tí ẹ bá wo àpẹẹrẹ ẹlẹ́kẹta, ẹ rí pé fáwẹ́lì náà ni. Ṣé wọ́n pé ní fídíò tí a ṣe sẹ́yìn, a rí fáwẹ́lì àránmúpè àti fáwẹ́lì àìránmúpè. Tí mo sọ fún wa pé fáwẹ́lì àránmúpè jẹ́ 5. Ìkan nínú ẹ̀ ni an yìí wà. Tó yẹ pé fáwẹ́lì àìránmúpè ó jẹ́ 7. A, E, Ẹ, I, O, Ọ, U. Mo mú wa rántí padà sí fídíò tá a ti ṣe sẹ́yìn ni o. So fáwẹ́lì àránmúpè òun ni an yìí wà lára ẹ̀. A, Ẹ, I, Ọ, U. Àwọn yẹn jẹ́ 5. So òun ni a fi lò fún fáwẹ́lì ẹlẹ́yọ, la fi lo syllable ẹlẹ́yọ fáwẹ́lì bíbí. Mo rán. I sold it. Ìyẹn báyẹn. Ìyẹn jẹ́ bó ṣe jẹ́. Ẹ jẹ́ ká wá wo
àpẹẹrẹ sílébù ẹlẹ́kejì ìyẹn tó jẹ́ àkànpọ̀ kọ́nsọ́náǹtì àti fáwẹ́lì, the combination of consonant and vowel letters. Òun ni mo fi kọ kf sí. I denote it with kf to be assured that it is consonant and vowel. Kọ́nsọ́náǹtì àti fáwẹ́lì. Kọ́nsọ́náǹtì àti fáwẹ́lì kf. Ẹ jẹ́ kí a wo àpẹẹrẹ tí mo fi sí abẹ́ kọ́nsọ́náǹtì àti fáwẹ́lì. Ìyẹn àkànpọ̀ consonant àti fáwẹ́lì tí yóò fi fún wa ní ẹyọ ọ̀rọ̀ kan. So the combination of consonants and vowels which will give us one unit of word. Now, mo lo kí àti a. Ẹ má gbàgbé pé bí mo ṣe ń pe àwọn lẹ́tà yìí, àwọn alúfábẹ́ẹ̀tì yìí, bí a ṣe ń pè ní Yorùbá nìyẹn, ṣe ń pè ní English, nínú èdè Gẹ̀ẹ́sì a máa pè ní k. Ṣùgbọ́n nínú èdè Yorùbá a máa pè ní kí sound, kí. Èyí tí ó wá jẹ́ èyí tó wà níwájú rẹ̀ yìí, tí a bá fẹ́ pè yẹn náà ní èdè Gẹ̀ẹ́sì, we call it as letter E. We call it as letter E. But in Yoruba language, tí a bá fẹ́ pè nínú èdè Yorùbá, a ni. Ẹni tí eléyìí ò bá yé, ó máa dáa kí ó lọ sí fídíò alákọ̀ọ́kọ́ tá a kọ́kọ́ ṣe. Ibẹ̀ ni a ti ka àwọn alúfábẹ́ẹ̀tì èdè Yorùbá fún wa tí a sì fi àwọn phonics àti phonetics rẹ̀ síbẹ̀. Bí a ṣe wá ń ṣàlàyé lọ, kí àti a àpapọ̀ rẹ̀ wá jẹ́ k. Kí àti a àpapọ̀ rẹ̀ jẹ́ k. Tá bá rántí àmì ohùn tí a ṣe sẹ́yìn, àmì tí ó máa wà níbi orí k yóò jẹ́ àmì òkè k, mi, k. K yẹn ó túmọ̀ sí shout in English language, for someone to shout. K, shout. Ẹ já wo àpẹẹrẹ ẹlẹ́kejì, jí àti ẹ. Tí ẹ bá wo àwọn alúfábẹ́ẹ̀tì méjèèjì yìí náà, tí a bá fẹ́ pè ní èdè Gẹ̀ẹ́sì, if you want to call this alphabet in English language, we call it as letter J and letter E. But in Yoruba language, we call it as J. A máa pè ní jí nínú èdè Yorùbá tiwantiwa, jí. Tí ẹ bá wo àwọn phonics tí mo kọ sẹ́yìn níbi alphabet èdè Yorùbá tí mo kọ́kọ́ ṣe síwájú, ó rí pé jí ni mo fi ṣe phonetics rẹ̀ síbẹ̀. Jí àti ẹ. Ṣé wọn pé alákọ̀ọ́kọ́ yẹn tí a pè ní a, òun ò ní àyàn nǹkan sí nídìí. Bọ́ ẹlẹ́kejì yìí, àyàn nǹkan sí nídìí. So what I'm trying to explain is that the first letter E that we mentioned does not have anything at the bottom. That is why we call it a. But the second E that we have here, it has something like a dot at the bottom. Then it will be e. So we have two E letters in Yoruba language. The first one will be pronounced as a, while the second one will be pronounced as e. Ó yẹ ẹ jẹ́ kí a wá kàn pọ̀. J àti e ó máa jẹ́ jẹ. In English language, eat, jẹ, eat, eat, to eat something, to eat food. Ẹ jẹ́ kí a wá wo àpẹẹrẹ ẹlẹ́kẹta, b àti a. d àti a ó máa fún wa ní gbà. Gbì, ẹ má gbàgbé pé gbì náà ara consonant ni o. Ara consonant tí a sọ fún wa pé we have 18 consonant letters. So a ní consonant méjìdínlógún nínú èdè Yorùbá tí gbì sì jẹ́ kan lára wọn. Gbì àti a ó wá jẹ́ gbà. Take in English, take. I hope I'm communicating. Ẹ jẹ́ kí a wá wo ìhun sílébù ẹlẹ́kẹta, the third type of syllable, which is nasal consonant. Ìyẹn ẹ̀yọ kọ́nsọ́náǹtì àránmúpè àṣẹ sílébù. Ṣé bá wo àwọn àpẹẹrẹ tí mo fi sí bíbí? Àpẹẹrẹ alákọ̀ọ́kọ́, gbà. Ṣé o pé kọ́nsọ́náǹtì nìyẹn tí a bá fẹ́ pè nínú èdè ló máa sound, a máa rán mú pè ní gbà. Rere. Níbi bí ẹ rí pé òun náà máa gbà mí tiẹ̀. Gbà, àmì àárín ni gbogbo ọ̀rọ̀ eléyìí ni. Rere. Gbà. Rere. Gbangba in English it means open space. Ẹ jẹ́ kí a wo àpẹẹrẹ ẹlẹ́kejì,
kọ̀ǹkọ̀ kọ̀ǹkọ̀ àmì ìsàlẹ̀ nìyẹn gbà dòdòdò kọ̀ǹkọ̀ dòdòdò. The meaning of kọ̀ǹkọ̀ frog. So ẹ má jẹ́ ká mix it up. Ẹ mọ̀ pé a ní frog a dẹ̀ ní toad. Frog lélẹ̀ tá à ń jẹ which is kọ̀ǹkọ̀, but toad ní ọ̀pọ̀lọ́. Àpẹẹrẹ ẹlẹ́kẹta gbàǹjo 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 dòdòrè ọlámi ìsàlẹ̀ ó dẹ̀ tún ní àmì àárín dòdòrè gbàǹjo. The meaning of gbàǹjo in English is for something to be sold at cheaper price, at cheaper rate, cheap, something that is cheap, gbàǹjo. Kò ní ju báyìí lọ ní òní. Tí ó bá di fídíò tí ó ń bọ̀, a ó sọ̀rọ̀ nípa ìsọ̀rí ọ̀rọ̀ nínú èdè Yorùbá. This is all I have for today. In our next video, we will discuss the part of speech we have in Yoruba language. So the part of speech like noun, verb, and other parts of speech. Kindly subscribe to my YouTube channel and turn on the notification button to receive more videos notification. Bye.